ẹ mà tún káàbọ̀ sórí ètò yìí lónìí o. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ dá wa dá o. Ẹ ṣeun o. Ẹ̀yin tí ẹ wà nínú gúrùpù wa lọ́hùn tẹ́ ẹ̀ ń ṣe àwọn iṣẹ́ tá à ń fún yín ṣe, ẹ̀yin náà ṣe. Tá a bá rẹ́ni tó wù láti join gúrùpù wa, ẹ wo inú ibi kọ́mẹ́ǹtì yẹn, ẹ rí líǹkì kan ń bẹ̀, ẹ bá wa tẹ̀ ẹ́. A gbé yín lọ sórí WhatsApp wa lọ́hùn. Bẹ́ẹ̀ náà sì ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé náà. Ẹ ṣe ń táwọn yòókù náà ń ṣe, gbogbo à sì dára. Ẹ má gbàgbé ohun mẹ́rin ẹ̀rin tá à ń ṣe o. Ẹ subscribe, ẹ like, ẹ share rẹ̀, ẹ sì comment. Ẹ jẹ́ ká bọ́ sórí ẹ́písòdù 10 báyìí. Oúnjẹ. Ẹ má gbàgbé pé àti ọ̀sán àná ni àwọn àgbààgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ti lọ. Bí wọ́n sì ti lọ, bàbá Abẹ́nilórí náà ti wọlé. A padà rí ìpadà bàbá Ògbóríwọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ la fojú kan Àgbékẹ́ àti Àṣàfẹ́ mọ́. Àwọn méjèèjì wọn ti ẹ̀gbẹ́yìn wò. Bí ilẹ̀ ṣe mọ́ tí mo tají sáyé tí àkùkọ kọ, atẹ́gùn ìfẹ́ sí mi nínú. Ó yẹ kí n tilẹ̀ gbìyànjú kí n ṣàdúrà, ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ibi ń pa mí, ọlọ́ṣẹ́ ń polówó ni o. Tí n bá wẹnú, bó ní ṣe wẹ̀dẹ. Wàhálà ńlá leléyìí, mi ì mọ ohun tí mo lè ṣe sí i. Mo dákẹ́, mo ṣáà ń wò torí pé ilẹ̀ mọ́ ni àti ìrìlà ọwọ́. Àtùpà tán gbé sí wa lẹ́gbẹ̀ẹ́, epo bẹ̀ ti fẹ́ẹ̀ tán, yín wò lẹ́búlẹ́bú, kò sí ní tá a ṣe sí i. Àkàndé kìlẹ̀ ń hanrun ní lẹ́gbẹ̀ẹ́ mi, mo ṣáà ń hanrun lọ́ntì ẹ̀. Ó sùn, ọkàn rẹ̀ balẹ̀. Nígbà máa tó bí wákàtí kan lẹ́yìn rẹ̀, Àkàndé náà yíra padà, ó dìde. Bó ti ṣe dìde, ó wò mí. Arákùnrin, ṣó o sùn ni àbí o ti jí? Àkàndé, mo kúkú sùn. Ṣó o rò pé o sùn? Torí mo ṣáájú rẹ sùn lálẹ́ àná o. Àtànáṣẹ́ mi sì ti sùn, kódà ìjítọ̀. Ká ní mo jítọ̀ ni bóyá àǹbá mọ̀ pé ìwọ náà sùn. Àkàndé, àrùn tí ò tí ì fi mí lẹ̀ yìí náà ni. Ṣárùn kan ń ṣe ọ ni? Irú àrùn kárùn tó bá wù tó bá máa ń ṣe ọ, fọkàn rẹ balẹ̀. Bàbá òkùnkùn bẹ yanjú ẹ̀. Ọlọ́run ló yanjú àrùn eléyìí o, àti èmi fúnra mi. Torí pé àwọn àrùn kan ń bẹ nínú ayé ẹ̀dá, àìbẹ́ẹ̀dá yanjú ẹ̀. Ọlọ́run àtẹ̀dá fúnra rẹ̀ ló lè yanjú àrùn náà. Tó a jẹ́ wípé ó ti rí oògùn tó lò sínú mọ́ ọbẹ̀ lọ́hùn, Ọlọ́run sì gbọ́. Mo kúkú ń bẹ̀ o, kó gbọ́ ní o, kó sì ti gbọ́. Àkàndé tún dá mi lóhùn, ó ní sórí kejì ara rẹ tó bẹ̀ ọ̀hún, ara rẹ gan-an ni o ní láti bẹ̀, kì í ṣe Ọlọ́run. Torí mo ti mọ àrùn tó ń ṣe èyí, mo ti mọ̀, wọ́n sọ fún mi. Torí pé tí n bá gbọ́ lẹ́nu rẹ, ń gbọ́ létí mi. Onífo jẹ̀rànjẹ̀ràn ìyà, oníjẹ òfò, oníjẹ ìyà. Kí ni ṣe ọ́? Akẹ́kọ̀ọ́ lè fún sí ẹnu ni. Wọ́n tó lóun ó gbà ọjọ́ mẹ́ta, ó ti gbà á. Kí ni ṣe ọ́? Kí ló dé? Tá a bá jáde kúrò níbí yìí, èmi àti àgbà ní ọjọ́ méje, mo fi gbé ta. Mo kú o. Àkàndé, ó fẹ́ kan fọ̀bẹ sí mi lọ́rùn, fọ̀bẹ sí ọlọ́run mi dìbò. Àkàndé, ṣàánú Ọlọ́run kó ṣàánú mi. Ṣàánú Ọlọ́run kó ṣàánú mi. Wọ́n lọ́jọ́ méje mẹ́ta gan-an èyí tí ìròpé ń gbà. Ó tún wá ní kí wọ́n gbà. Àkàndé jọ̀dúró Ọlọ́run, Àkàndé jọ̀dúró Ọlọ́run. Bẹ́ẹ̀ làkàndé dáhùn. Kódà Àgbékẹ́ ìyàwó rẹ̀ fi bẹ̀ mí, ìní gbọ́. Ó gbà lọ́jọ́ méje tí ó pè gírígí. Ó rẹ̀ nù ẹ̀. Onífun gígùn bíi tejò, kìkì oúnjẹ bó ti ṣe ń sọ yìí lọ́wọ́. Mo wò báyìí. Oníkíni ọ̀dẹ̀ ọ̀dẹ̀ tó lè sọ lẹ́nu. Nítorí gbogbo wa ni wá jìyà nílùú kí n fún ọkọ ọmọ lọ. Mo mírí sí i. Ó ní kí ló mọ tó ń mírí? Ó lérò kérò tó ń pa nínú rẹ yẹn ni. Ó lérò kérò lòun ń pa. Kémi fún ọ lágbèékẹ́ nítorí kí n má bàa kí n torí kí n má lè máa jẹun. Kí èmi ń bá káàkiri náà, kí ni mò ń wá kiri? Torí kí mo ṣe wáyé báyìí. Àkàndé, má kọjá yìí rẹ o. Má jẹ́ kí nǹkan kan kó da ìwà àti Àgbékẹ́ pọ̀ láyé o. Kódà kò gbọdọ̀ dà yín pọ̀ lọ́run o. Wọ́n sórí ibú o. Wọ́n sórí ibú o. Wọ́n sórí ibú o. Wọ́n sórí ibú o. Ìyá mi ò fogún kankan lẹ̀ fún mi tó fi lọ. Ogún kan ṣoṣo tó fún mi. Tó bá súnmọ́ léyìí, ọ̀pọ̀ lọ́run. Kódà ọ̀pọ̀ lọ́run lé láàrin ìṣẹ́jú méjì. Kò rà dákẹ́ mi ẹ̀bẹ́ yẹn. Èmi àti ibi mi lẹ̀. Ibi tó sọ̀rọ̀ dé o, kì í sọ̀rọ̀ gidi. Òtítọ́.
bí mo ti dá lóhùn báyìí bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ lórí jáde síta ó wà méjèèjì lọ́ọ̀kan ó wo àwọn mẹ́wàá tó ṣẹ́kù lánàá ó wọ̀ ọ̀run náà lọ́ọ̀kan ó yíṣẹ́ padà ó wọnú ilé lọ ó ti ṣe ń wọlé làwọn ọkùnrin méjì kan bá gbé oúnjẹ dání wọ́n gbèjè lọ bó ṣe ń gbé wọn báyìí bẹ́ẹ̀ lọ fún mi dá tòló mo sáà wò pé àbọ̀dọ̀ wa náà ń gbé oúnjẹ bọ̀ kò sí tí ó ṣẹlẹ̀ bàbá ògbórí wọn ó gbà mí lẹ̀ àgbẹ̀kẹ́ àti àṣàfẹ́ ó gbà mí lẹ̀ àti bìrì náà yà sọ́dọ̀ àwọn mẹ́wàá tó jókòó àkàdé àwọn mẹ́wàá náà máa fẹ́ lọ fún lóúnjẹ ọ̀rẹ́ kí ni tiwa ń bẹ̀ kí ni wàhálà rẹ ń bẹ̀ jẹun fáwọn tó fẹ́ fún lóúnjẹ oúnjẹ ò tọ́ sí ọ láàrin ibi tó ń jẹ bá ti tọ́ sí ọ wọ́n fọ́ lóúnjẹ ń bẹ̀ fara rẹ balẹ̀. bí wọ́n ṣe gbóúnjẹ dọ́dọ̀ àwọn wọ̀nyí tó gbóúnjẹ sílẹ̀ lẹ̀ lóúnjẹ bá dédé pọ̀ sí kí lè wọ́n kọ́ dákẹ́ ná ìmọ̀ tí mo lè wí láàrin ìṣẹ́jú kan àwọn wọ̀nyí sì jókòó wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jẹun lọ wọn ò tiẹ̀ bẹ̀bẹ̀ wọn ò tiẹ̀ bẹ̀rù wọn ò tiẹ̀ ṣe nǹkan kan wọn ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń jẹun lọ kàṣàkàṣà kí lè léyìí irú wa láwọn tún lè léyìí wọ́n ti ṣe jẹun ìtàn ló bá kígbe bọ́ ni. ẹ wá pa wá o ẹ wá pa wá o ẹ wá pa wá o. n bá kọjú sákàndé mo ní kí lè léyìí onífun gígò ṣèbó bí ń pọ́ lọ jẹun wọ́n ti gbóúnjẹ dé fún ọ ìwọ náà bọ́ bóyá lọ jẹ́ ó rò pé lásán náà gbé ọ̀dọ̀ rẹ ni àbọ̀ rò pé gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ọ tí ń fún òru yìí orí rẹ ló pé débẹ̀ ìwọ nìkan láyé rẹ dájú láyé ìwọ nìkan ni ènìyàn rẹ ń bu ọlọ́run jù ó mà ṣe o ó bọ́ lọ́wọ́ ọmọ tí ń di ooru ó bọ́ lọ́wọ́ rẹ káì mi ò lè gbé mi ò lè sọ̀rọ̀ àwọn eléyìí sì ń pariwo wọn lọ bẹ́ẹ̀ ni wọ́n tún yí ariwo wọn padà èyí ló wá yà mí lẹ́nu jù a ti jàdò òun wá ta wá ẹ wá bẹ́ wa lórí a ti jàdò òun wá ta wá ẹ wá bẹ́ wa lórí. nǹkan ṣẹlẹ̀ gbúdúkù ti já ẹpọ̀n àgbo ti bẹ̀rẹ̀ sí ní mì níbo ni ó já sí. níbo la gbélé ìgbà bọ́ọ̀lù àkàndé kọjú sí mi oníṣòro oúnjẹ tí ó jẹ lálẹ́ ẹjọ́ tí wọ́n pín ọ wẹ́lẹ́wẹ́lẹ́ lójú oorun ló ti ráṣìírí rẹ̀ báyìí òwò náà bá kọ́ padà sójú ayé ariwo tí wọ́n náà bá máa pa lélẹ̀ bí ìwọ náà bá ṣe máa pariwo rẹ̀ síbẹ̀síbẹ̀ ariwo àwọn yóò lọlẹ̀ àti jàdò òun wa ta wá ẹ̀ wá bẹ́ wa lórí ariwo yóò lọlẹ̀ o ariwo kan náà ń pa o kí lè lé àkàndé bá kọjú sí mi ó ní wò arákùnrin ojú mi jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré kan mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí oúnjẹ ni fún ìṣẹ́jú kan àbí méjì oúnjẹ ń ta gbọ́dọ̀ jẹ ni oúnjẹ dára tá a bá jẹun á kú tá a bá jẹun á rò pa wà láyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ la jẹ tó jẹ́ pé ó ti sọ wá di òkú alààyè kí ló pé àkàndé òkú alààyè èwo tún lòkú alààyè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń bẹ láyé tó jẹ́ wípé òkú ni wọ́n ṣùgbọ́n wọ́n kàn ń rìn kiri ni ẹlòmíì ti jẹun oúnjẹ tó jẹun ibi dásìkì rẹ̀ bá lọ nù ọlọ́mọdé àjẹjẹkújẹ ẹlòmíì ó ti jẹun ibi tó bá lọ nìyẹn kò sí láyé mọ́ bó ti ṣe jẹun tán ó dọ̀hún jẹun wá ṣàlàyé fún ọ torí mo ní màá lò ṣẹ́jú kan sí méjì fún ọ. àyìndé tá a bá jẹun a lè kú bí ẹ̀dá ò bá jẹun nílé ayé fún 40 ọjọ́ ó lé kan tàbí méjì kó má jẹ kó má mu ó lè kú. ààwẹ̀ gbígbà kì í ṣe fún pé à ń débi parí nìkan àfi fúnra ẹni lágbára ni a fi ń gbàgbára kún agbára ni ààwẹ̀ gbígbà máa sọ̀yọ̀ di ọkùnrin ni. àyèdè gbìyànjú máa gbà àwẹ̀ ṣó wá túbọ̀ oúnjẹ méjì ló wà mo ti sọ̀rọ̀ oúnjẹ dára ó kó oúnjẹ kejì tó o bá ti gbéyàwó délé ṣọ́ra rẹ o dúró tìyàwó rẹ nìkan torí àwọn oúnjẹ kan bẹ́ ń ta tó o bá tún jẹ kò sí tí o lè sọ ọ́ dà o kò síbi tí o lè taari rẹ sí. àkàndé ní sùúrù o oúnjẹ wo ló tún wà ń ta èyí túmọ̀ sí wípé oúnjẹ méjì nìyàwó rẹ gbọ́dọ̀ mọ̀ fún ọ yóò mọ̀ fún ọ lóúnjẹ lórí tábìlì yóò sì mọ̀ fún ẹ lóúnjẹ lórí ibùsùn sórí oúnjẹ orí tábìlì tó bá ń jẹ lọ́dọ̀ ìyàwó rẹ ọkàn yóò mọ̀ balẹ̀
tó bá ń jorí ibùsùn lọ́dọ̀ ìyàwó rẹ̀ ọkùnrin ọmọ balẹ̀, ṣùgbọ́n ìjọ́kíjọ́ tó bá ti lọ ń jẹ oúnjẹ orí ibùsùn mìíràn ń bò mìíràn wàhálà ńlá ni fọkùnrin bẹ́ẹ̀. Ọkùnrin tó bá ń jẹ oúnjẹ orí tábìlì káàkiri ń wá wàhálà fẹ́mi ara ẹ̀ ni. ṣe sùúrù Àyìndé, yóò jẹ oúnjẹ orí ibùsùn kiri. Oúnjẹ orí ibùsùn a máa bá yé ẹni jẹ́ ni. Kò sí nǹkan kan tó oúnjẹ orí ibùsùn ń ṣe fẹ́ dà á ju wípé ẹ̀dá bẹ́ẹ̀ ó fi ń ba yé ara rẹ̀ jẹ́ ni. bọ́ọ̀bà jẹ oúnjẹ orí ibùsùn jẹ lọ́dọ̀ ìyàwó rẹ̀ nìkan, yìí jẹjẹkújẹ, sọ gbọ́ mi àbọ́pọ̀ gbọ́ mi. Bẹ́ẹ̀ ni abẹ́ni lórí bọ́ síta, ó wọ àwọn méjèèjì lọ́ọ̀kan, ó wọ àwọn tó ń pariwo, ó bú sẹ́rìn. Mo sọ fún yín, èyí ẹlẹ́nu ṣàkàṣàkà Àṣàfẹ́ ọmọ ògbórí wọ́wọ́ ó sọ fún èrò wípé ó ṣeé ṣe kí wíwẹ́ pé méjì péré ni màá lè rí dápá mẹ́. Gbogbo yín bẹ́ẹ̀ bá ṣọ́ra yín ó lè pa yín lọ́jọ́ kan. Ó sì yí padà, ó sì wọlé lọ. Bó ti ṣe wọlé lọ yìí, mo gbórí sókè kí n bá Àkàndé sọ̀rọ̀. Àkàndé náwó sí ibi kí n bẹ̀rẹ̀. Nígbà tí máa wo Àgbékẹ́ àti Àṣàfẹ́, àwọn méjèèjì ń bọ̀, wọ́n gbé àpò dání. Ẹ̀yin èèyàn mi, ìrìn àjò yìí ìrìn àjò ńlá ni o. Nílùú Oyin mo ti rìn, ṣùgbọ́n tójú mi rí ẹ gbọ́ ẹ sì kọ́gbọ́n dáadáa nú ẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé, nínú ẹ́písòdù 11 àwọn tó ṣẹlẹ̀ nígbà tí Àṣàfẹ́ àti Àgbékẹ́ tí wọ́n dé, ìmọ̀ bùnyín gbọ́. Ṣé ẹ gbọ́ mi? Ìmọ̀ bùnyín gbọ́. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, ẹ share ẹ subscribe, ẹ comment, ẹ like ẹ. Ire o.